bàbá ọ̀tẹ̀ kọ́ ló pa o. Ọ̀tá ọ̀tẹ̀ ló pa ẹ̀. Yé bàbá ọ̀tẹ̀ kọ́ ló pa o. Ọ̀tá ọ̀tẹ̀ ló pa ẹ̀. Níbi tó ti ó sọ bàbá ọ̀tẹ̀ làṣàrà ìlú ti pa oníṣòwò nìkan ní bàbá ọ̀tẹ̀ oníṣòwò nìkan ní bàbá ọ̀tẹ̀ ó ṣe wá jẹ́wọ́ bàbá ọ̀tẹ̀ ó ṣe léèjò bàbá ọ̀tẹ̀ Mursidu Dini bàbá ọ̀tẹ̀ lórí Facebook o bàbá ọ̀tẹ̀ wàhálà rẹ̀ pọ̀ bàbá ọ̀tẹ̀ lórí TikTok bàbá ọ̀tẹ̀ wàhálà rẹ̀ pọ̀ Àkànbí o lórí TikTok o ó ní wàhálà rẹ̀ pọ̀ àwọn olówó ń wá àwọn àfáà ń wá ẹ bá sọ ọ́ báyìí ẹ bá sọ ọ́ báyìí sọ ọ́ báyìí lẹ́sẹ̀rẹ̀ ṣe é síbi tí bàbá bó àwọn olówó ń fẹ́ àwọn ọlọ́lá ń fẹ́ o wọ́n yẹ fọ́ tẹ́lẹ̀ tó bá rojú ológo ojú kan ló wà àwa táwa ń fẹ́ sọ́wọ́ yẹ táwa ń fẹ́ Mursidu Dini Ògo Salati Seberi Tambisa Seberi Tangala àwọn Tambino yé Seberi Jaji wọ́n fẹ́ na bàbá Seberi Jaji Alhaji Masudi ọkọ̀ alájà wọ́n fẹ́ na Sefu wọ́n nífẹ̀ẹ́ Sefu owó ṣe ń jẹ́ àwọn Tambino ayé wọn ti sá wọ́n ń pa lásán ni ẹ sọ pé jáàjì ń bọ̀ dáadúró náà kò lè dàrú fóònù wo ni mo fẹ́ lò jáàjì yóò tún máa dá kò sí ní dúró jáàjì yóò tún máa dá kò sí ní dúró. sẹ́yìn Mursidu Dini ló ní wí bẹ́ẹ̀ bàbá ọ̀tẹ̀ ló ní wí bẹ́ẹ̀ aláníyàn rẹ̀ ló ní wí bẹ́ẹ̀ wọ́n ní jáàjì yóò tún máa dá kò sí ní dúró. Jáàjì yóò tún máa dá kò sí ní dúró. lọ́lá inú kan Haji Masudi sí ọ̀gá wa bàbá Authentic yóò tún máa dá kò sí ní dúró. Jáàjì yóò tún máa dá kò sí ní dúró. lọ́lá inú kan Haji Masudi tó ní sọ̀gá wa bàbá Authentic yóò tún máa dá kò sí ní dúró. Jáàjì yóò tún máa dá kò sí ní dúró. Sheikh Madibo wọ́n sọ wípé Haji Masudi kò mà ní tán bàbá Authentic wọ́n sọ wípé yóò tún máa dá kò sí ní dúró. Jáàjì yóò tún máa dá kò sí ní dúró. Lẹ́sàlámà làkàndé bàbá tiwa ó ní yóò tún máa dá kò sí ní dúró. Jáàjì yóò tún máa dá kò sí ní dúró. Tọ́yẹ́bù wà á máa fọ àkínyàn dáadáa wà á sẹ́yìn dáadáa àní jáàjì yóò tún máa dá kò sí ní dúró. Jáàjì yóò tún máa dá kò sí ní dúró. Bàbá Authentic ògo mà ló jẹ́ bàbá Authentic ògo mà ló jẹ́ bẹ́ẹ̀
tún kọ́ ògo mà ló jẹ́ àwọn tájú yìí lọ wọ́n ti sọ̀rẹ́ńdà àwọn tájú yìí lọ wọ́n ti sọ̀rẹ́ńdà àsìkò wà o àsìkò sì tún wà o ẹ má má jẹ́ ó pẹ́ fẹ́yìn tẹ̀ ń ṣe ọ̀tẹ̀ bàbá tẹ́ǹtì ẹ wá sọ̀rẹ́ńdà o kó tó dìbò pẹ́. Jáde 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 ọ̀tọ̀ yóò sì máa dá kò sí ní dúró yóò sì máa dá kò sí ní dúró yóò sì máa dá kò sí ní dúró yóò sì máa dá kò sí ní dúró. Mo gbádùn kọ̀mọ́ndà púpọ̀. Ọlá gbádùn kọ̀mọ́ndà púpọ̀. Jáde 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 ọ̀tọ̀ yóò sì máa dá kò sí ní dúró. Jáde 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 ọ̀tọ̀ yóò sì máa dá kò sí ní dúró. tó o bá ti wí bẹ́ẹ̀ dáadáa àwọn tí ń ṣe rere kó máa lọ dẹ́dẹ̀. tó o bá ti wí bẹ́ẹ̀ dáadáa fọlọ́rìíre oríire ó lókè tiwọn náà. Jáde 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 ọ̀tọ̀ yóò sì máa dá kò sí ní dúró. Pé yóò sì máa dá kò sí ní dúró. Yóò sì máa dá yóò sì ní dúró. orí ohun tí ń lò yẹn ni mo gbádùn kọfíà yẹn. Jáde 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 Ọ̀tọ̀ yóò sì máa dá kò sí ní dúró. Jáde 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 ọ̀tọ̀ yóò sì máa dá kò sí ní dúró. bí ó ti máa dáa fún ẹni tó bá ń ṣàdúrà fún pé kó máa dáa fún náà ni ó máa dáa fún wọn náà. Ọgbọ́sẹ́ bí ó ti máa dáa pọ́lọ́n ti ní kó máa dáa fẹ́ni tọ́lọ́n ní kó máa dáa fún tí wọn náà tún wá ń ṣàdúrà fẹ́ni tí ń dáa fún pé kọ́lọ́n jọ máa dáa fún náà ni Ọlọ́run máa fi jọ dáa fún wọn náà. Àmẹ́ni tí Ọlọ́run ní kó máa dáa fún tó wá ń lùlù kúlúkúlú kan lẹ́yìn pé kó máa dáa fún mọ́ tí ẹ ó bàjẹ́ tìrantìran ni. Ají kọ̀mọ́ndà mo gbádùn kinní náà púpọ̀. Kọ̀mọ́ndà kọ̀mọ́ndò. Common black, common black, common dudu, dudu. Baba. Esa ma fa ìlú ya o. Ẹ má jẹ́ kí ìlú ya o. Bàbá ya. Odidi ní gbà. Kọ́ya lọ́dọ̀ yìí pé wà ní kọ́ya lọ́dọ̀. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Eléyìí dùn àbí ó dùn. Ibi táwọn kan ó ti máa wá kí wọ́n máa fi ìdùnnú sọ́kàn àwọn èèyàn. Àwọn kan ó sì máa wá bẹ́ni tó dáa báyìí rẹ̀ ó ti bàjẹ́. Ẹ bá wá lọ wo gbogbo àwọn tí máa wá kí dùnnú ó tà dọ́kàn àwọn èèyàn kí dùnnú ó dọ́kàn àwọn èèyàn ẹ wàá rí i pé gbogbo gbà làwọn náà máa wà ní òdùnnú. Ẹlòmíì bá ti jí láàárọ̀ báyìí bí ó ti bá tẹni tó já bí ó ti bá tiẹ̀ jẹ́ ní ọmọ wa káàkiri ẹ máa wá rí ohun tó kò wá ní rí nǹkan kan rí sí láyé tọmọtọmọ. Jazā'u min jinsil 'amal. Ajáyì eléyìí yẹ yín ó yẹ ẹ̀yin àtìyàwó yìí pẹ̀lú ọmọkà ẹ̀dẹ́ àwa náà wà ara wa wà lélẹ̀ níbi tá a wà máìkì òṣìṣẹ́ gbà lọ́wọ́ bá wa ṣé ọ̀là alukọ̀ nǹkan sí àwọn náà wọ́n ti fìdùnnú hàn wá púpọ̀ jù níbẹ̀ yẹn lónìí káwá kó ń bẹ̀ káwá darí lọlé ká má wà sọ́dọ̀ ẹ̀ tí ń fẹ́ wa ayabùtùlù ayabùtùgbẹ́ ayabùtùgbùtù eléyìí tí ẹ lọ lọ́dún yìí ìgbà tí ó bá fi dọdún tí ń bọ̀ Ọlọ́run jọ pọ̀ nínú àwọn tẹ́yìn náà ràn lọ́wọ́ ẹ ti bẹ̀rẹ̀ látọ̀dún yẹn ti mú ìyàwó lọ ẹ tún wá kó àwọn ẹbí náà lọ gbogbo ẹni tí ò ti lọ má kà ń lọ wa náà Ọlọ́run ó dé àwa náà ládé mọ́.
bí n ti ń bọ̀ wá mo ní Haji Abdul Jalil kẹ́tọ́ máa wọnú lé lọ àfúgbọ́dọ̀ déyà yìí torí pé gbogbo bí oríire lẹ̀ máa wà láyé ẹ̀yìn wà bí orí ibú òun náà lórí yín fi ń dá sí láyé yín fi ń dá sí àtẹ̀yìn àtàwa àti gbogbo àwa táwa ń bínú Ọlọ́run níjọ́ bàjẹ́ fún wa wala subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillah. gbogbo ayẹyẹ Àràfá ti ń bọ̀ àjọ Àràfá ti ń